Good afternoon, everybody. I'm calling all Nigerians to help me to find Mr. Kingsley Godwin. He took all my belongings from me. Sẹ́rí ọmọbìnrin tí ẹ̀ ń wò yìí tẹ́ ẹ̀ ń wò yìí ọmọ Ìgbò ló gbà o ọmọ Ìgbò ló gbà látara pé ó ra mọ́tò sílé ó dẹ̀ ra ẹrù sínú ẹ̀ ṣùgbọ́n ọmọ Ìgbò ti gba ọmọbìnrin tẹ́lẹ̀ yìí ẹ̀yin náà ẹ gbọ́ tọmọbìnrin náà fẹ́ sọ fún wa. Ẹ káàárọ̀ o gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà rere, my brother, ẹ jọ̀ọ́ o àánú yín mo wá fún o, kẹ́ ṣàánú mi lórí ọ̀rọ̀ ọmọkùnrin yìí o. Kingsley Godwin, ọmọ Igbo ni. Ó lóun máa ń ṣe kọ̀ńténà lọ sí Nàìjíríà, ó máa ń gbẹ́rù ibi tó ti ń ṣiṣẹ́ nínú London bíbá yìí ló ti ń ṣiṣẹ́. Ó ń gbé London, ó dẹ̀ ń ṣiṣẹ́ ní Tilbury ló ti ń ṣiṣẹ́. Ó máa ń gbé àwọn ẹrù lọ sí Nàìjíríà. Mo wá gbìyànjú, mo yáwó ní báǹkì pé kí n fi ṣe ọjà lọ sí Nàìjíríà láti lè fi ran àwọn òbí mi lọ́wọ́. Mi ò réyàn ràn mí lọ́wọ́, I'm a single mother. Mo wá gbé ẹrù fún Mr. Kingsley Godwin. Mr. Kingsley Godwin ni mo gbé ẹrù yìí fún, mọ́tò, váànì àti àwọn ẹrù oríṣiríṣi tó wà nínú ẹ̀ kí n lè fi hẹ́pù àwọn ọmọ mi méjì tí mo kó lọ Nàìjíríà lọ́dún náà kí wọ́n lè fi lọ sí school, wọ́n lè fi ní àṣeyọrí lọ́jọ́ iwájú ni mo ṣe eléyìí fún o. Gbogbo oúnjẹ táwọn òbí mi fẹ́ fi ṣe ọdún ìtúnu àwẹ̀ lọ́dún náà gbogbo ẹ̀ ni mo kó síbẹ̀. Àwọn ọjà lóríṣiríṣi tí mo lè tà tó lè dówó fún mi ní Nàìjíríà òun ni mo kó sínú ọkọ̀ yìí náà lọ́dún náà. Kingsley yìí dẹ́ wò mí sùsùsùn, ó gba gbogbo ẹrù yìí lọ́wọ́ mi. Sófà mo rà á fún mọ́mì mi in the sense pé mo ṣẹ̀ gbálé fún wọn pé àwa náà á lè dé síbẹ̀. Mọ́tò náà nìyí, mọ́tò Ford hatchback òun ni mọ́tò náà. Mo dẹ̀ ra gbogbo àwọn nǹkan yìí láti kó sínú ẹ̀. Mo yáwó ní báǹkì ní almost owó iyebíye ni mo yá ní báǹkì láti fi ra àwọn ẹrù yìí. So Kingsley dẹ̀ gba gbogbo àwọn ẹrù yìí lọ́wọ́ mi. Ó lóun ń ṣiṣẹ́ ní Tilbury ní London. Ó dẹ̀ charge mi ní $850 ló kọ́kọ́ charge mi. Ó ní òun máa gbé fún àwọn òyìnbó àwọn tó máa gbẹ́rù lọ sí Nàìjíríà, wọ́n máa dá van mi gbé lọ sí Nàìjíríà bẹ́yẹn. So luckily ìgbà tá à ń drive van yìí lọ sí London ó bàjẹ́ ní ojú ọ̀nà ní motorway. A fẹ́ dé Tilbury ní nǹkan bíi 15 minutes láti débẹ̀ ni mọ́tò yẹn bàjẹ́ sọ́nà. Ó dẹ̀ pé àwọn tó máa tó mọ́tò yìí pé kán wá tó ẹ̀ bá wọn níbì kan pé káwa máa wọrí ká máa lọ́lé, òun máa yanjú ẹ̀ láàárọ̀ ọjọ́ kejì. Yí ẹ̀ tọ́rọ̀ yìí ṣẹlẹ̀ òun ni 2016 May, April ni mo gbẹ́rù yẹn fún ní towards ending of April ni mo gbẹ́rù yẹn fún. Ìgbà tó dẹ̀ sọ fún mi ó ní May lòun máa gbé lọ sí Nàìjíríà. Mo dẹ̀ sọ pé mò ń lọ sí Nàìjíríà ní July o, mo dẹ̀ fẹ́ kí ọkọ̀ yìí kó bá mi lẹ́kọ̀ọ́ kí n tó kúrò. Ó ní tóun bá ti gbé ní May ní 2016 yẹn ó máa dé Nàìjíríà for 1 month ló máa fi wà lórí omi. Ó máa dé Nàìjíríà títí June ending. Gbogbo clearing and forward táwọn bá máa ṣe mo máa gbà á. Mọ́tò yẹn máa bá mi lẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bó ṣe sọ fún mi. Látọdún náà ni mo ti wá ń béèrè lọ́wọ́ ẹ̀ pé mọ́tò mi dà, fáànì mi dà. Ó máa fẹ́ ní dọ́là fún mi fọ̀túnla dọ́là fún mi ipe òun ní pírọ́blẹ́mù kankan ọkọ̀ yìí ó wà ní tínká ipe fáànì ipe kọ̀ńténà tó ń gbé lọ sẹ́kọ̀ọ́ láti pé kóun bá gbé mọ́tò wá sínú ẹ̀. Kọ̀ńténà yẹn ó ti dé Nàìjíríà, ǹjẹ́ ẹ lọ gbà jáde? Ẹnu báyìí ló fi ń gbà jáde. Débi pé ó tún wá sọ fún mi pé £2,000 ni màá san torí pé òun fẹ́ gbé sínú kọ̀ńténà. Mo dẹ̀ sọ fún pé kó jẹ́ san 1.8
ó dẹ̀ gbà lọ́wọ́ mi pé kí n san £1,800. mo ṣáà san £1,800 fún, mo kó owó yìí fún sínú àkáǹtì ẹ̀. ó dẹ̀ ó mọ̀ yìí pé mo kó yìí síbẹ̀ torí gbogbo ìgbà tá a bá pè, tí mọ́mì mi bá pè, táwọn ẹlòmíín náà bá pè, á sọ fún wọn pé ẹ̀ tòótọ́ ni mo kó fóun, tòótọ́ ni mo gbẹ́rù fóun, but kémi ní sùúrù fóun ni. mo dẹ̀ ní sùúrù tó látijọ́ ọjọ́ yìí for complete 2 years ni mo fi máa ń pè, ni mo máa ń pè, ni òun dá mi lóhùn, tí òun dá mi lóhùn, tí òun gba aago mi, but after 3 years mo sì ń pè, òun gba aago mi. A máa sọ fún mi pé kí n ní sùúrù, ìgbà míì a máa jà ríà, ǹjẹ́ ẹ lọ gbà jáde, ẹnu báyìí ló fi ń gbà jáde, débi pé ó tún wá sọ fún mi pé £2,000 ni màá san torí pé òun fẹ́ gbé sínú kọ̀ńténà. mo dẹ̀ sọ fún pé kó jẹ́ n san 1,800, ó dẹ̀ gbà lọ́wọ́ mi pé kí n san £1,800. mo ṣáà san £1,800 fún, mo kó owó yìí fún sínú àkáǹtì ẹ̀. ó dẹ̀ ó mọ̀ yìí pé mo kó yìí síbẹ̀ torí gbogbo ìgbà tá a bá pè, tí mọ́mì mi bá pè, táwọn ẹlòmíín náà bá pè, á sọ fún wọn pé ẹ̀ tòótọ́ ni mo kó fóun, tòótọ́ ni mo gbẹ́rù fóun, but kémi ní sùúrù fóun ni. mo dẹ̀ ní sùúrù tó látijọ́ ọjọ́ yìí for complete 2 years ni mo fi máa ń pè, ni mo máa ń pè, ni òun dá mi lóhùn, tí òun dá mi lóhùn, tí òun gba aago mi, but after 3 years mo sì ń pè, òun gba aago mi. A máa sọ fún mi pé kí n ní sùúrù, ìgbà míì a máa jà, ìgbà míì a sọ̀rọ̀ tó dáa, ìgbà míì kò ní sọ̀rọ̀ tó dáa. and again mọ́mì mi náà wọ́n ṣe wàhálà títí lórí ẹrù yẹn ní Nàìjíríà. ìyá arúgbó ẹni ẹlẹ́ni wọ́n ń lọ káàkiri lọ́tún lọ́sì pé káwọn lè rẹ ẹrù yẹn gbà, which is ẹni kan tí mo mọ̀ tó jẹ́ bíi brọ́dà mi, òun ló introduce ẹ̀ sí mi. ìgbà tọ́rọ̀ díẹ̀ délé báyìí sí, gbogbo wọn sọ pé àwọn ò mọbi tó ń gbé o, àwọn ò mọbi tó wà o, wọn ló ti kúrò ní Tíbírí o, pé kò ṣiṣẹ́ ń bẹ̀ mọ́ o, ó sà ń sá káàkiri lẹ̀. so nǹkan tó ṣe jẹ́ wá mọ́rẹ̀ wá ni pé mo ti dákẹ́ tó ti tó gẹ́, débi pé gbogbo wàhálà owó yẹn ó àfẹ́tì kàríà mi, ó àfẹ́tì kàríà àwọn ọmọ mi gan pàápàá, which is pé mo fẹ́ kó wọn sí Nàìjíríà lọ́dún náà láti lè mówó yẹn tí n bá ta àwọn nǹkan nínú ẹrù yìí, kí n lè fi ṣe ìrànlọ́wọ́ àti mo rán àwọn ọmọ mi lọ sí school. so kò sí bí ọ̀rọ̀ yẹn ṣe bọ́ sí láti rí mọ́tò yẹn gbà, mi ò rí mọ́tò náà gbà, débi pé mi ò ráwọn ọmọ mi rán lọ school lọ́dún náà, mo ní láti kó wọn padà wá sílùú London padà ni, gbà tí òṣòwò ti fẹ́ fi rán àwọn ọmọ mi lọ sí school. so after that mo dẹ̀ máa pè é, tí mo fi lọ wà ní Nàìjíríà, tí mo fi extend visa mi ní August 2016 yẹn, mo dúró títí di August, September ni mo tó padà wá ní 2016 láti lè pé kí n máa padà bọ̀ ń bí. ìgbà tí mo extend visa mi for after 2 weeks again, pé bóyá ọkọ̀ ajáde ni kò dẹ̀ jáde náà títí tí mo fi padà síbí. ìgbà tí mo tún padà síbí, mo ń gbégbésẹ̀ lóríṣiríṣi pé kí ká lè rí fáànì yìí gbà, but tí náà àárí gbà. irọ́ ló ń pa ní gbogbo ìgbà all the time, irọ́ ló ń pa. torí náà ẹ̀yin ọmọ Nàìjíríà, ẹ jọ̀ọ́ ẹ ràn mí lọ́wọ́ o, ẹ bá mi wá Kingsley Godwin jáde o. Kingsley Godwin ó lóun ń ṣiṣẹ́ ní Tíbírí. gbàtà dẹ̀dẹ̀ tán dé Nàìjíríà ní wọ́ọ̀fù bẹ́ẹ̀ ní Tinka, wọ́n jẹ́ ká mọ̀ pé kò sẹ́ndì original ìwé tó fi gbé kọ̀ńténà, kò sẹ́ndì original, fake wọn ló sẹ́ndì. ipe kò àwọn ò rò pé kọ̀ńténà yẹn ó wà ní Tinka rárá. wọ́n find it difficult láti wá kọ̀ńténà yẹn jáde, wọn ò rí. so torí náà ẹ jọ̀ọ́ ẹ help mi o, ẹ̀yin ọmọ Nàìjíríà lójú àánú, ẹ ṣàánú mi, ẹ bá mi wá jáde o, kó má tún lọ máa lu ẹlòmíì náà ní jìbìtì báyìí o, torí gbogbo èèyàn ló máa ń lu jìbìtì o, ó máa ń hide kọlù ẹ̀ ní o. kò ń fẹ́ kéèyàn bóun sọ̀rọ̀, kò ń fẹ́ kéèyàn pè òun, tó bá ti rí nọ́mbà tó pè òun, before kó tó sọ̀rọ̀ báyìí á máa dẹtí ni, á fẹ́ gbóhùn ẹni náà kó tó lè sọ̀rọ̀. ó máa ń hide ní o, ó ń sá káàkiri lẹ̀ ní àmọ́lé àmọ́nú ẹ̀ mọ́ báyìí o. ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi o, Nàìjíríà wa kan náà ni ọmọ Nàìjíríà wa ni ọmọ Ìgbò ló pé rẹ o. ẹ jọ̀ọ́ ẹ bá mi gbẹrù yìí jáde lọ́wọ́ ẹ o, kó ṣàánú mi o. èmi náà wọn bá tí mo ń rí bíbá ni mo fi ń support parent mi, which is Kingsley dẹ̀ gbẹrù lórí mi. ẹ jọ̀ọ́ ẹ bá mi wá kan o, ẹ jọ̀ọ́ ṣàánú mi ọmọ Nàìjíríà rere o. débi pé mo jẹ gbèsè, mo yìí wà nínú àti máa san gbèsè yẹn báyìí, bí £5,000 tí mo yá ní báǹkì, mo sì wà nínú ẹ̀, mo yìí san gbèsè yẹn lọ báyìí. kò jẹ́ kí n tiẹ̀ ní source of income fúnra tèmi gan náà, dàbí alára.
manage ni mò ń ṣe torí náà ẹ jọ̀ọ́ o ẹ ṣàánú mi o ẹ bá mi wá Kingsley o. obìnrin yìí ojoojúmọ́ lobìnrin yìí máa ń pariwo Godwin ojoojúmọ́ dẹ̀ ló máa ń bá sọ̀rọ̀ pé kó fún òun lówó ṣùgbọ́n ó kọ̀. àmọ́ tí mo fẹ́ kí gbogbo àwa Nàìjíríà mọ̀, Godwin, I want you to know we have your picture and then we have your data from here in Nigeria. This is warning for you. We are not going to show your face. We are not going to show your data. We'll give you some little days to quickly answer this woman. Please, be a man of God and fear God.